أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بأيام. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ومكر الله والله خير الماكرين ومكر الله والله خير الماكرين ومكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Aki gbogbo wa ní gbogbo ibi tí a wá wà pé kí Ọlọ́run bá kún ṣáà ìlú ti ẹnì kọ̀ọ̀kan wa, gbogbo èròǹgbà ẹnì kọ̀ọ̀kan wa ní wájú Ọlọ́run bá, gbogbo bá ṣe ń fẹ́ kọ́rọ̀ wa kó níwájú Ọlọ́run bá kọ́lọ́ wa kó ṣe bẹ́ẹ̀ fún wa. Gbogbo àwọn tí Ọlọ́run bá ní kí wọ́n wà nínú ìdẹ̀kùn, Ọlọ́run mọ́ sábà wá fi ìdẹ̀kùn kún ìdẹ̀kùn fún wọn. Gbogbo àwọn tó bá sì wà ní inú ìnira, Ọlọ́run à ń fọlá àsìkò yà ń fi ń bẹ̀, à ń fọlá ìjọ kan ṣoṣo rẹ̀, à ń fi ń bẹ̀, à ń fọlá pé kò sẹ́ni kankan tí èèyàn lè pè tó lè ṣe fún yàn lẹ́yìn rẹ̀ Ọlọ́run ọba wípé kí Ọlọ́run kọ́ wọ́n sábà wá tú wọ́n lẹ̀ nínú gbogbo ìdẹ̀kùn tó ń bá wà ní báyìí báyìí, bẹ̀rẹ̀ látòrí ẹni tá a mọ̀ àtàwọn tá a mọ̀ tí wọ́n wà nínú ìgbèkùn bákan sí méjì nínú ìgbèkùn tó bá yóò tó bá wà kí Ọlọ́run ọba kí wọ́n sábà wá yọ wọ́n kúrò níbẹ̀. Ó jẹ́ títa ìsàn ni, ó jẹ́ títa iṣẹ́ ni, èyíkéyìí nínú tá a máa ń pè ní ìgbèkùn tó mẹ́ta ẹnikẹ́ni bá wà Ọlọ́run àbẹ́ẹ̀ni Ọlọ́run mọ́sá gbogbo ayọ̀ ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ dákun mo fi bí Ọlọ́run bá bó ṣe tóbi tó ní ọkàn ẹnì kọ̀ọ̀kan mo fi bẹ̀ wá. Bí ẹ bá ti ṣe bẹ̀rẹ̀ sí máa wo fídíò ẹ dákun tó Ọlọ́run ẹ máa bá wa like ẹ máa bá wa share rẹ̀ kí ẹ sì máa bá wa make comment lórí rẹ̀. Àwọn tí Ọlọ́run bá ti kọ̀ pé wọ́n bá ti subscribe lọ pé wọ́n ṣe ń darapọ̀ mọ́ wa ní ẹ dákun ká bá wa tẹ subscription button yẹn àti notification olùgbòràn bí fídíò wa bá ti ń jáde iná ni wọ́n máa rí. Bí a sì tún láwọn ìlú mìíràn máa gbé wa pé ẹ ṣe fídíò ni yàtọ̀ sí èyí tí Ọlọ́run bá kọ́ pé ká ṣe ta fún ìdí kan tàbí ìkejì. So a mọ̀ rí táwọn èèyàn tó máa pè wá pé gbúrú fídíò yẹn ṣe kó sí òun. So omi ìdẹ̀ ni a ó ti ṣe ṣùgbọ́n fọ́lá pé bí àwọn subscribe tàbí wọ́n tẹ notification button kò jẹ́ pé yóò lè mọ̀ kàn wọ́n lára. So Ọlọ́run bá yóò pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa, Ọlọ́run bá kò ní dá wa láàmú. Ní bí a ṣe ń bá lọ lórí ọ̀rọ̀ ẹjọ́ tó wà ní court ti ìlú Ògbómọ̀ṣọ́ nípa Yunus Toliat tó gbé ìlú lẹ́jọ́ àti ibi tí ó ń sọ wípé ilé tí wọ́n ti bí òun, bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn náà ti join ní case ṣùgbọ́n pẹ̀lú gọlọ́n àwọn nǹkan tó wá fẹ́ jẹ́ pé ìyàlẹ́nu tó bá tún fẹ́ mọ̀ ti ẹ̀yìn rẹ̀ bọ́ gbogbo náà láti gbọ́dọ̀ máa rí a sì tún máa fi gbogbo etí a ó máa fi gbọ́ wípé ọ̀rọ̀ náà kù níbi gbogbo wa ń tá ń wò yìí, ó kù ní bá ti ṣe ń wò yìí ṣùgbọ́n Ọlọ́run bá yóò gbé sí ẹ̀sọ̀ fún gbogbo wa. Kí n tó lọ jìnnà lórí fídíò yìí, ó wù mí láti jẹ́ kó jẹ́ pé this time around máa kọ́kọ́ sọ àkọlé torí ó wù mí lórí láti pé kí n jẹ́ káwọn èèyàn kan kọ́kọ́ mọ àkọlé fídíò ẹ ti rí kó tó pẹ́ bẹ̀rẹ̀ sí máa wò. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó ń sọ wọ́n fẹ́ sọ lé lórí, wọ́n tún gbé prof copy and paste wá jẹ́rìí fún Yunus Toliat ní kóòtù. Wọ́n gbé professor copy and paste wá jẹ́rìí fún Yunus Toliat ní kóòtù. Kó tó di pé mo lọ jìnnà lórí kí ni mo gbà lérò pẹ̀lú wọ́n gbé professor copy and paste wá sí kóòtù láti wá jẹ́rìí fún Yunus. Ọlọ́run náà ní ká ní àwọn ọ̀jọ̀gbọ́n láàrin wa tí Ọlọ́run ní kí a darapọ̀ mọ́ wọn tẹ́gbà wa náà mọ́ lórí wá ìmọ̀ kéékèèké lára wọn. Ẹ dákun
nínú àkójọ àkàntà ń pè ní Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ gbọ́ yìí díẹ̀ nínú rẹ̀ tó ti jáde láti pé kó lè bá kí wa lọ́wọ́ ọ̀rọ̀ tá a fẹ́ sọ níbi ìwé tá a bá fẹ́ kùnà díẹ̀ a ó lè fi adjust ara wa gẹ́gẹ́ bí nǹkan tó ń tẹ́tẹ́ náà fún gbogbo àtàtìmọ̀ náà ni pé ẹni tẹ́ ń wò yìí kò ní opportunity láti pé kó fi lọ sí ilé ìwé ní òkàwé wọn bá tí abámọ̀ náà làwọn ará fi ń túra wa jẹ torí tẹ́wì náà ní pé ń túra rẹ̀ jẹ lórí nǹkan tí ó mọ̀ ibi tá a bá gbé ti lùlú gbági ẹ̀mọ́ bá wa adjust ẹ̀kẹ́ bá gbà bẹ́ẹ̀ pé àwa náà gbìyànjú ni ọlọ́ọ̀bà kò dé ìyànjú bá kọ́ bá wa dé ládé mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ náà. Alaikum. Mo kílíkì sí tí arákùnrin sọ ẹ rí i pé wọ́n á ní dókítà ọ̀mọ̀wé pòfẹ́sọ̀ ọ̀jọ̀gbọ́n bẹ́tà láti differentiate between ọ̀jọ̀gbọ́n á rí i pé ẹni tó lóye ni apart from the academic work but ẹni tó pera rẹ̀ pòfẹ́sọ̀ tó fẹ́ lọ sojú nǹkan ó tiẹ̀ kó wo integrity ara rẹ̀ náà pé n tó fẹ́ lọ ṣe how do you protect your integrity kí wọ́n wá lọ n tó mọ̀ ẹ gbogbo out of ẹ bíi 10 questions tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ he could be able to answer anything. Ó yẹ káwọn higher institution na university tó ń fún wọn ní irú oyè báyìí kí wọ́n máa withdraw rẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe fáwọn doctor àti lawyers. Imagine. That's why I'm very sorry to say I'm an academician myself na but àwọn èèyàn sìn wọn ò wọ́ tí wọ́n gbé dání. There are some doctors who are still idiots. I'm very sorry to say this. Very shallow-minded. Imagine. I can warrant here. So what I first put me as a professor ni. Wow, it's very, very ridiculous, honestly. And it's even a pointer to the fact that bá pa àwọn èèyàn ṣe rí nìyẹn. Ẹni tá a bá pè ní professor ọ̀jọ̀gbọ́n ni tẹ̀ rí inú activities wọn kí wọ́n tó ṣe nǹkan. Láwọn old professors náà sọ táwọn ti say I'm very sorry to say this. There are some good ones among them too. But ọ̀pọ̀ àwọn èèyàn wọn ò dúró pẹ̀lú tí wọ́n gbà. Integrity ṣe pàtàkì. Kó o tó lè lọ sí kó o tó gbọ́ nǹkan kan lẹ́nu professor. Yóò mọ̀ ti ṣe research. Yóò mọ̀ ti wo pro and con rẹ̀. Irú èyí ń sìn how does he want to come? Unfortunately tó bá lọ jẹ̀bi ń sìn tàbí tí kìnìyàn yẹn lè rán lẹ́wọ̀n. Kí ló wá fẹ́ mọ̀ sọ as a professor? Ṣẹ́ra kan ó dojú tì ní gan. And no wonder wọ́n ní Ìlọrin ló ti wá. I'm very sorry to say this. So ọpẹ́ ní ká máa dú. Wàláhì ọpẹ́ ní ká máa dú. Ọlọ́run dẹ̀ fi tí ojú òdodo hàn. Bẹ́ẹ̀ bàbá ló bá ní ká ṣe Ọlọ́run ló bá ní jíjà yìí o. Wàláhì Ọlọ́run ló dẹ̀ bá níjà parí because àwọn àti adúró pẹ̀lú òdodo kò sówó kò sí kan but Ọlọ́run wà lẹ́yìn wa. Bá ń sọ níkànnì kásá máa dúpẹ́. Wàláhì sáàjì á máa dúpẹ́ ẹnu ọpẹ́ wa ò ní kan. Salaam alaikum. Mo dúpẹ́ fún gbogbo etí tó bá wa gbọ́ yóò sì gbọmọ ní pé pé ká fi làákàyè ká sì tún máa fi tẹ̀lé nǹkan tí bàbá yẹn wí pẹ̀lú nǹkan tí mo fẹ́ sọ yìí kí ló bí tí bàbá yẹn wí tó fi fẹ́ bí àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí ó lè fẹ́ jájèjì sọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì sì ti gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí bọ̀tẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ òun lè léyìí wọ́n tún gbé prof copy and paste wá jẹ́rìí fún Yunusa Toliat ní court. Èmi ó ṣe àlàyé níwọ̀nba ní èdè Yorùbá títí ní bó ṣe yé mi mọ́ ṣùgbọ́n àwọn àtẹ̀jáde kan tí mo bá pàdé ní online èèyàn méjì ó jọra wọn ó wọnú ara wọn ṣùgbọ́n àgbékalẹ̀ rẹ̀ ó yàtọ̀ síra wọn bóyá ó lè ṣe é ṣe pé látàrí ọ̀kan tí ò bá yé wa yóò lè yé wa níbi títẹ̀lé kejì. So àtẹ̀jáde àkọ́kọ́ lóyìnbó mo fẹ́ kẹ́ máa tẹ̀lé wa ká lọ ó ní brief of what happened in court today ìyún ní àná tí ń ṣe on the 23rd of April 2026 ó lọ báyìí. According to eyewitnesses who were present at the court, the case between Kabiyesi and Imam Yunus Toliat was presented before the judge and both counsel
call out name of their colleagues who were together in the case. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tá a gbọ́ yìí láti ẹni tí kìíní tó ó sojú rẹ̀ kòrókòró nípa ẹjọ́ tí ó wà ní kóòtù lórí ọ̀rọ̀ kábíyèsí àti Yunusa tó pè wọ́n lẹ́jọ́ lọ sí kóòtù. Wọ́n ní àwọn agbẹjọ́rò igun kìíní àti igun kejì wọ́n fira wọn hàn ní kóòtù pé àwọn ti dé o, wọ́n sì fojú ara hàn pé ẹni tó fẹ́ sọ̀rọ̀ nìyí nígun bí àti igun kejì. And the proceeding began. The witness named Professor Ahmed Folorunsho Fagba from Ilorin, Kwara State was called into the dock and took the oath of the court by the testament of the religion he believed, which is Islam, and with Al-Quran, that whatever he is going to say in the court is nothing but the truth. May Almighty Allah help him. Wọ́n lẹ́ni tẹ́ pé tó wọlé wá òun náà ni Professor Ahmed Folorunsho Fagba tó jẹ́ pé ó wá láti ìlú Ìlọrin, Kwara State. Wọ́n pè wọnú àpótí ìdúró fún ìjẹ́rìí lórí tí ojú ẹni kọ̀ọ̀kan bá mọ̀. Ó wá gbé Al-Qurani ó wá fi búra wípé gbogbo ohun tí wọ́n sọ ohun tí òun mọ̀ ni kí Ọlọ́run bá kí ó ràn òun lọ́wọ́. The counsel Sobaloju proceed in asking him questions regarding what he knows about the appointment and the selection of imamship in Ògbómọ̀ṣọ́. Agbẹjọ́rò fún Ṣọ̀ún bàbá kábíyèsí òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìbéèrè yìí tí ó bi Professor Ahmed Folorunsho Fagba. Ìbéèrè náà wá lọ báyìí: Do you know Ògbómọ̀ṣọ́ had inclusive Alhaji Yunus Toliat 13 Grand Chief Imam? Wọ́n bi léèrè wípé ìjọ́mọ̀ wípé ní ìlú Ògbómọ̀ṣọ́ tí mọ́ Imam Toliat ló fi jẹ́ ìmáàmù ẹlẹ́ẹ̀kẹtàlá tí wọ́n ti yàn ní ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú Toliat tó dẹjọ́ ní kóòtù báyìí. Ẹlẹ́rìí Toliat sọ pé I suppose later said I did not understand the question. Ó dàbẹ̀ ni pé òun fẹ́ rò bẹ́ẹ̀ àti pé ìbéèrè tí wọ́n béèrè yìí kò fẹ́ fi gbogbo ara kó fi yé òun, eyín ní èsì tí ó fún wọn. Lọ́wọ́ tó tún ìbéèrè míì bí: You have never been involved in selection and appointment of any Grand Chief Imam that have had in Ògbómọ̀ṣọ́. Ǹjẹ́ ó ti kópa nípa bí wọ́n ṣe yan ìmáàmù àgbà ní ìlú Ògbómọ̀ṣọ́? A ò mọ̀ bóyá àwọn náà ti kópa nínú bí wọ́n ṣe yan ìmáàmù ní ìlú Ògbómọ̀ṣọ́. Nígbà tí ẹlẹ́rìí tí ó mọ̀ wí nǹkan àkọ́kọ́, nígbà tí ó mọ̀ fèsì, ó ní not at all, ó ní rárá o olúwa mi. Wọ́n á bi níbèrè ẹlẹ́kẹta: You are also not involved in the process leading to appointment and selection of the false claim as a Grand Chief Imam not from Ògbómọ̀ṣọ́. Wọ́n ní ajẹ́ wípé ṣé ìwọ náà mọ̀ nípa yíyàn tí wọ́n yan imam tí ó sì padà fi hàn wípé ẹni tí wọ́n ní wọ́n yàn yìí kìí ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí nǹkan tí kálukú ń gbọ́ kálẹ̀ káàkiri? Ẹlẹ́rìí ìyún prof onínọ́tàtọ̀ ìyún ni pé ohun ọmọ. Wọ́n ní you are equally not know that since the inanimate houses and the patterns in produce Grand Chief Imam in Ògbómọ̀ṣọ́. Wọ́n ní àwọn wàá mọ̀ ó fẹ́ dàbẹ̀ ni pé a jẹ́ wípé o ò fẹ́ mọ bí wọ́n ti ṣe ń yan
àwọn ìmáàmù àti pé àwọn ilé tí ń fa ìmáàmù jáde ó fẹ́ dàbẹ́ ni pé àwọn ò lérò wípé bóyá ọmọ oníbẹ̀ẹ́ ni olóhùn ọmọ. agbẹjọ́rò fún kábíyèsí wa sọ pé ẹ jẹ́ ká nà ń bẹ̀ ká tu yáyá fẹ́lẹ́fẹ́lẹ́ torí kó lè bá a ṣe é ṣàjọ ó ní let's go general says lawyer Sobaloju. Have you ever heard of the name Shura Committee in Ògbómọ̀ṣọ́? àwọn abilérè pé ìjọ tí ìgbọ́ nǹkan tí wọ́n ń pè ní Shura Committee rí ní ìlú Ògbómọ̀ṣọ́. Witness ó ní yes but I wasn't a member. ó ní bẹ́ẹ̀ ni mo gbọ́ nǹkan tí wọ́n ń pè ní Shura Committee ní Ògbómọ̀ṣọ́ mo gbọ́ bẹ́ẹ̀ mo mọ̀ ṣùgbọ́n mi ò nípa kankan kó nínú wọn, mi ò sí láàrin wọn. In further ìbéèrè ẹlẹ́kẹfà, in further exercise, have you ever produced any books in regards to an Islamic law in Ògbómọ̀ṣọ́? àwọn fẹ́ béèrè pé nígbà tí gbogbo kìíní yìí ń lọ ṣé ó ṣeé ṣe kó yẹ pé bóyá ó ní ọ̀kan nínú àwọn ìwé tó ti ṣe àbí tó ti gbọ́ àbí tó ti kà àbí tó ti rí, ṣé bóyá ó tẹ̀ ní ìkan nínú ìwé yẹn tó yẹ pé òun náà tẹ̀ fi kún wọn lọ́wọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní ìlú Ògbómọ̀ṣọ́? onínú onírara. agbẹjọ́rò tó bi léèrè ìbéèrè ẹlẹ́ẹ̀keje, you have equally in your own scholarly exercise not written any book as to how Islamic State produce imam or chief imam. a jẹ́ pé ọ̀dà kan fẹ́ dàbẹ́ ni pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe kàwé tó yìí tẹ́ ní ìmọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó fi dé tá a bá dé yìí tó yẹ pé ilẹ̀ fi ń jẹ́ kòfẹ́sọ̀, ẹ má bínú pòfẹ́sọ̀ ni mo fẹ́ pè, àmọ́ lè ṣe pé kọ́rọ̀ wọn padà já sí kòfẹ́sọ̀. so pété fi wá fi ń joyè pòfẹ́sọ̀ yìí, ǹjẹ́ ó lè ṣe pé àwọn ọ̀tẹ̀ lérò pé báyẹn tẹ̀ tí kọ ìwé kankan léyìí tí ń tọ́ka sí bí wọ́n ṣe yẹ kán ṣe mọ́ yan ìmáàmù? onírara oníkòsí ọlọ́run tí ìpè kún ọkọ̀ nǹkan kan tọ́jọ́ bẹ́ẹ̀. wọ́n á bi níbèrè ẹlẹ́ẹ̀kẹjọ, wọ́n ní you have been involved in any exercise in regards to selection and appointment of chief imam in Mecca, Saudi Arabia or Kano? onírara o ìgbọ́n ṣe wọ́n náà só ti bá wọn kópa nípa bọ́n ṣe yan ìmáàmù ní Mecca èyí ní Saudi Arabia tàbí ní Kano? onírara o ṣùgbọ́n òun ti kópa nípa bí wọ́n ti ṣe yan ìmáàmù ní Ìlọrin. good. ẹlẹ́ẹ̀kẹsàn-án, do you know the cause of dispute in this case? wọ́n ní ìjọ ọmọ ìtumọ̀ wọ́n mi sí omi ò tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. kí ni nǹkan tí ó ń fàájò mọ́ ń tó fà á? ló bá ní bẹ́ẹ̀ ni olúwa mi mo mọ̀ ọ́n. wọ́n á bi léèrè pé can you explain the dispute in one sentence? a fẹ́ kó o ṣe àlàyé fún wa ní àkọọ́lẹ̀ ẹyọ kan ṣoṣo tí ó fi yé wa. ló bá ní he said Imam Tolia was appointed in line appropriately and he was about to be removed unlawfully. ó ní ẹ máa wo Imam Tolia tẹ̀rí yìí ọ̀nà òfin náà fi yàn án gẹ́gẹ́ bí ìmáàmù fún ìlú Ògbómọ̀ṣọ́ tó yẹ pé wọ́n tẹ̀lé ìlànà tí yẹn fi yan ìmáàmù, ṣùgbọ́n wọ́n á fẹ́ fi ọ̀nà tí ń sọ̀nù òfin wọ́n fẹ́ fi fàyọ kúrò ní ìmáàmù. agbẹjọ́rò bá bi léèrè ó ní do you have any evidence to produce this court that he wanted to be removed unlawfully? ǹjẹ́ o ní àkọọ́lẹ̀ kankan àbí ìwé kankan àbí ẹ̀rí kankan tó lè fi hàn wá nínú kóòtù yìí léyìí tí ó fi hàn wá wípé wọ́n fẹ́ yọ ní Yunusa kúrò ní ìmáàmù lọ́nà àìtọ́? ẹlẹ́rìí Yunusa sọ pé no, olóhùn ò ní àkọọ́lẹ̀ kankan àbí ẹ̀rí kankan tó lè fi hàn wípé wọ́n fẹ́ yọ ní ọ̀nà àìtọ́. ló bá ní ó fẹ́ dàbẹ̀ ni pé that is number 10,
you are not an indigene of Ògbómọ̀ṣọ́ àbí ọ̀fẹ́ dàbẹ̀ ni pé o kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ o ẹlẹ́rìí bá ní not at all ó ní rárá òun kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́. wọ́n á bi léèrè pé since you are an indigene of Ògbómọ̀ṣọ́, since you are not an indigene of Ògbómọ̀ṣọ́, that shows the right that you did not know the practice and procedure of selecting leadership in Ògbómọ̀ṣọ́. nígbà tó kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́, èyí fẹ́ fi hàn wá nù wípé ó dàbẹ̀ ni pé o mọ bọ́n ṣe ń yan àwọn aṣíwájú àwọn olórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi wá ń kan ti ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ onínàtàtọ̀ onínítòótọ́ ni ó lóun ọmọ kankan nípa rẹ̀. It was at this point the defending counsel stood to claim that it is ambiguous to ask in court the certificate of the witness without prior notice to him whether appear in court with a certificate or not in order to substantiate his indeed a prof in Islamic law as he claims. gbogbo ń tànká ilé mọ́ ti jù ṣẹ́jú márùn-ún àbí mẹ́ẹ̀ẹ́dógún lọ ṣùgbọ́n àwọn ìfọ̀rọ̀wérọ̀ ń bẹ tó ti ń ṣẹlẹ̀ láàrin àwọn agbẹjọ́rò ọ̀tún àtòsì agbẹjọ́rò fún igun ti Yunusa wá dìde fún ẹgbọ́n náà nínú àwọn ìbéèrè tán béèrè yìí wọ́n ti ń ṣe ìbéèrè dé pé wọ́n fi bí léèrè pé ọ̀kàwé ni ẹ́ tó wẹ́ pé pòfẹ́sọ̀ ni ẹ́ tó fi gba ìwé tó fi jẹ́ gbogbo ìwé ẹ̀rí tó fi ṣe kí ló wá dé ǹjẹ́ ó lè fi hàn wá láti fi hàn wá níbi pé bọ́lá tó bá ṣeé ṣe sátífíkẹ́ẹ̀tì rẹ tó fi hàn wá pé ní tòótọ́ bó ṣe dúró yìí pòfẹ́sọ̀ ni ẹ́. sọ̀rọ̀ táwọn wí yìí ó fa yánpanyánrin nínú kóòtù tí wọ́n jọ pò pọ̀ tó fẹ́ tó nǹkan bíi wákàtí kan. ó fa àríyànjiyàn. This brought lots of cross preference between both counsel for little time during the court, but the judge took both counsel to withhold their references and address him as later on it. On this note, the judge discharged the witness and adjourned the case to 11th May 2026. àríyànjiyàn yìí ó ń lọ gidi gan lórí pé ṣé tòótọ́ ni bàbá yìí jẹ́ professor ní tòótọ́ àbíbò torí ó yẹ kó lè fi ìwé rẹ̀ kó lè fi hàn láti pé kó fi hàn wọ́n ní kóòtù láti fi ẹ̀rí nígbà tó pé ó fẹ́ wá ṣe ẹ̀rí ní kóòtù ni. so nígbà tó yá adájọ́ wá kó sí wọn láàrin ẹ mọ́ fi eléyìí fi gbà wá ní àsìkò ní tó ṣẹlẹ̀ ni pé tó bá yá àríyànjiyàn tẹ́ bá fẹ́ mú wá láàrin ara yín ẹ ó lè mú wá kódà kó mọ̀ ṣe pé ní àárín inú kóòtù níbi tẹ́ lè mú wá táfìjọ mọ̀ pé sátífíkẹ́ẹ̀tì yẹn tó fi hàn torí pé lóun ò mú wá ọ wà nílé so wọ́n fi lè padà kó wá tí adájọ́ rí i. but níparí fún ẹni tó ṣe ẹni tó kọ kíní yìí jáde níbi tá lákọ̀ọ́kọ́ ó ní but this question that is still troubling the mind of many who present at the court today is how can witness that is Mr. Ahmed Folorunsho from Ilorin, Kwara State, who had no relationship or affiliation with Ògbómọ̀ṣọ́, bear witness to system he knew nothing about. Ibi táwọn parí ìbéèrè ibi táwọn parí ọ̀rọ̀ tí wọ́n sí ni báwo ló ṣe lè jẹ́ tí ó fi wá jẹ́ pé ẹni tí èyí sọ ọmọ Ògbómọ̀ṣọ́ tí ò mọ nǹkan kan nínú ìlú Ògbómọ̀ṣọ́ ó ṣe wá ń jẹ́ pé wọ́n fi wá ń jẹ́ pé òun ní ọ̀wà fẹ́ wá máa jẹ́rìí nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ẹni tó kọ̀tà lákọ̀ọ́kọ́ ti ṣe wí. ẹ jẹ́ ká wá bọ́ síbi tí ẹlẹ́ẹ̀kejì ní the 7th witness of Chief Imam Yunus Olúṣínà Tọ́lá Ayélára in the case he filed against Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ land blah 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 in Ìbàdàn hold and ó ti yípo pé ẹjọ́ tí Yunus àti pè gẹ́gẹ́ bí nǹkan tá a ti síwájú pé ó ti yípo lórí pé ó ti yí káàkiri ẹni tí wọ́n sì pè láti pé kó wá dúró òun gan sì fẹnu ara rẹ̀ sọ pé ó dàbẹ́ ní pé òun gan tiẹ̀ mọ̀ wípé bóyá wọ́n ń rotéètì ìmáàmù ní ìlú Ògbómọ̀ṣọ́ ni. Professor Fagba Ahmed Folorunsho, an associate professor of Islamic study, is also unaware of the procedure and the practice of selection and appointment of chief imam in Yoruba land, Mecca in Saudi Arabia and Kano. Gẹ́gẹ́ bó ti ṣe wí tẹ́lẹ̀ rí pé òun ọmọ bọ́n ṣe máa ń yan ìmáàmù nílẹ̀ Yorùbá àti bọ́n ṣe máa ń yan ní Mecca àti bọ́n ṣe máa ń yan ní Kano. So lábẹ́ cross examination tí wọ́n ṣe yìí, during the cross examination
Mr. K.A. Sobaloju Esquire, a senior advocate of Nigeria and lead counsel to the defendant, Folorunso, said he did not know that Ogbomoso had 12 chief imam so far before Toliat. Ipe ó fi ẹ̀rí múlẹ̀ ní tó sọ fún Professor Barrister Sobaloju wípé òun ò mọ̀ wípé wọ́n ti yan àwọn ìmáàmù àti pé wọ́n ṣe yan àwọn ìmáàmù 12 síwájú kó tó kan ti Yunusa tó jẹ́ pé òun ni ẹlẹ́ẹ̀kẹtàlá àti pé gbogbo nǹkan tán wí kò sí kankan tó òun mọ̀ ju pé òun mọ̀ nípa ti Ìlọrin. Wọ́n bi léèrè pé ní ìjọ jáde níbi ìbéèrè tí níbi ìwé tàkọ́kọ́ wọ́n bi léèrè pé ǹjọ́ mọ̀ wípé ìwé ẹ̀rí wípé a fún ẹ ní iṣẹ́ láti pé kó wá mọ̀ ṣiṣẹ́ láti sọ tọ́bọ̀wé láàfin láti fẹ́ ṣiṣẹ́ sí ààfin, ǹjọ́ mọ̀ wípé wọ́n fún ní ìwé appointment letter or certificate of appointment? He said no. Ó ní ǹjọ́ mọ̀ wípé wọ́n fún ní ìwé ẹ̀rí láti pé kó fi wá fi sin ìlú Ògbómọ̀ṣọ́? Ǹjọ́ mọ̀ wípé wọ́n fún Yunusa ní ìwé láti fi sin Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí wípé àti ààfin ni wọ́n ti yàn án, so staff olóyè ààfin ni olóhùn ọmọ ó nínú ó ní nítòótọ́ wọn ọmọ o, ṣùgbọ́n tó ń fẹ́ kankan lọ rí mọ̀ ní pé àdádálẹ̀ ìní ìwé tán fún Yunusa, that is ohun ọmọ pé wọ́n fún níwèé o, ṣùgbọ́n tán bá fún níwèé lọ́dọ̀ ti tòun àdádálẹ̀ ni. Ó fẹ́ dàbẹ̀ ni pé Sálàfí ni àfáà yìí tàbí kó jẹ́ pé àwọn Alísùnní, so sẹ́wọ̀n pé àwọn náà mọ́ sábà mọ àdádálẹ̀ nínú ẹ̀sìn. Ó dàbẹ̀ ni pé lè ní ìsìn ó ti rí ó fẹ́ dàbí àdádálẹ̀, ìmọ̀ bó ṣe fẹ́ dáadáa èmi mú nílùú mi ó sì dé wá bá mi oní mùsùlùmí ni ọ́, mo fẹ́ níbi tó ti mọ kírun, ọwá ní mi ò wá ní lófin bó ṣe mọ lu nǹkan mi tó máa tẹ̀ nílò ti tẹ̀sìn rẹ àbí nǹkan mi mo yàn síbẹ̀ kọ́ mọ síbẹ̀ wá ní àdádálẹ̀ láti pé kí n yàn yẹn pé kọ́ mọ bá mi ṣiṣẹ́ ẹ bá wa ń bẹ̀. Gẹ́gẹ́ bóun náà ti ṣe wípé òun kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́, wọ́n ní ọ̀dà lábẹ́ òfin ibo ló gbé ti rí wípé wọ́n gbé ti kọ ìwé pé wọ́n fẹ́ yọ Yunusa? Ó lóun ò rí. Nígbà tó rí pé wọ́n kọ ìwé fún láti pé wọ́n fẹ́ fi yọ Yunusa, kí ni nǹkan tó wá bí tó ń fi wọ́n ṣe ẹ̀rí lórí nǹkan tó wà nílẹ̀ yìí? Wọ́n ní torí wípé nínú tí òun gbọ́ àbí tó gbé lòun lọ òun náà ni wípé ìlànà òfin náà fi Yunusa jẹ, wọ́n sì fẹ́ fi ìlànà míì tí kìí ṣe tòfin wọ́n sì fẹ́ fi yọ in tó ń gbọ́ nìyẹn tó ń fi tòtórí rẹ̀ tó ń fi wá ṣe ẹlẹ́rìí. Now ó wá fi wá hàn gedegbe báyìí ní ìsìn pé kò fẹ́ sọ wa tí à ń ti sọ̀rọ̀ bá láti ẹ̀kan ó fẹ́ dàbí ẹni wípé èyàn ẹlẹ́rìí Yunusa ó fẹ́ dàbí ẹni wípé copy and paste ni ìtumọ̀ tí a fi lo headline yẹn nìyẹn. Pẹ̀lú ìbéèrè tẹ́rí tí wọ́n ń béèrè yìí àti ìdáhùn tí professor ti ń fún àwọn èèyàn yìí, ẹ dákun tó bá ṣe pé professor bá wà nípò ọmọ kékeré ọ̀kan nínú àwọn ọmọ yín lọ sí examination hall náà wọ́n ń bi léèrè ìbéèrè ní examination hall ní wọ́n ń fèsì níbi ṣe ń fèsì yìí, ẹ dákun torí Ọlọ́run bó ló ṣe fẹ́ rí nínú yín gẹ́gẹ́ bí òbí tó rán ọmọ pé kó lọ rí kàwé tó wá kàwé débi pé wọ́n ṣe convocation wọ́n ṣe gbogbo ẹ̀ síra wọn, òun náà fi wá di kòfẹ́sọ̀. Ó di kòfẹ́sọ̀ tán ní ìsìn inú ọ̀rọ̀ wá délẹ̀ tó yẹ pé in tó gba oyè sí náà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ló gba oyè sí, tó yẹ pé gbogbo nǹkan tó wá ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí ó wá jẹ́ pé ọ̀rọ̀ nípa lórí irọ́ ni. Ibi tí inú mi gbé ti bàjẹ́ gidigidi gan nìyẹn. Ẹ jẹ́ ká jọ sọ tí ń jókòó dúró ọ̀rọ̀ fúnra wa. Tó bá wù yín orúkọ tó bá wù yín kẹ́ sọ mí mi ò mind. Tèmi mọ̀ ni pé judgement mi ọwọ́ Ọlọ́run ló wà, kò sí láàrin mi pẹ̀lú yín. Bẹ́ẹ̀ yìí mi jù bẹ́ẹ̀ lọ tí wà mí ọba jọmọ́ tí ọba jọmọ́ yín àjíyà rẹ̀ wájú Ọlọ́run. Bẹ́ẹ̀ bú mi jù bẹ́ẹ̀ lọ bí wà mí bá jọwọ́ pé tọ́lọ́run fi ṣàánú mi màá bá kẹ́ Ọlọ́run bá pàdé
so anything tẹ́ bá fẹ́ ṣe àbí tẹ́nìkan bá fẹ́ sọ nípa mi báyìí kò change anything tínú tèmi ni màá sọ. Mo fi Ọlọ́run ọba búra fún yín in tí ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ àti nǹkan tí ń ṣẹlẹ̀ ní kóòtù gbọ́n ṣe lọ ó mú ojú ìsìláàmù tì mí, ó sì tì mí lójú láti sọ pé mùsùlùmí ni mí lábẹ́ irú àwọn èèyàn báyìí. Tó bá ṣe wípé ìsìláàmù èèyàn máa ń bá èèyàn pàdé kó tó gbà ní wàláhì tàláhì súnmọ́ bí láìláìláì mo fi orúkọ Ọlọ́run ọba mo fi búra fún yín pé èèyàn ò ní tí ìbárú àwọn eléyìí pàdé tí ó Islam ó fi kó lọ́kẹ́yàn tí òfin ní ṣe Islam. Díẹ̀ là ń wí pẹ̀lú àwọn àfáà wa tó wà nílùú Ògbómọ̀ṣọ́ wípé wọ́n rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ wọn ò tẹ̀lé, àbí ìbẹ̀rù bojo ò jẹ́ kí wọ́n lè jáde sọ ọ̀rọ̀. Díẹ̀ là ń wí lórí àwọn tó jẹ́ pé àwọn olórí ẹ̀sìn nílẹ̀ Yorùbá pátápátá wọ́n rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ wọn ò lè sọ. Tẹ́ bá wá wí wọ́n máa sọ pé àwọn wà ní court, ẹ ó sì máa sọ pé ẹ̀yin ń jìjàǹgbara lẹ́gbẹ̀ẹ́ kan fún ìsìláàmù. Nígbà wọn lọ rè ṣe examination ní JAMB ní èyí tó kọjá yìí, èmi náà kọ nǹkan kan nípa rẹ̀ as a Muslim, àwọn ìjọ wa náà kọ nǹkan kan nípa rẹ̀ as a Muslim. Ṣẹ́yìn mùsùlùmí àtẹ̀mí àtẹ̀yìn ṣé a ò dìde láti fight against wípé bó o lọ mú ṣe wá tó fẹ́ ṣe exam wípé torí pọ́wọ́ hijab tán wá fi lé pé kò ní ṣe exam yẹn, tí ò fi rí exam yẹn ṣe kó tó di pé JAMB wá ṣẹ̀ṣẹ̀ wá tọrọ àforíjì pé kán foríjì àwọn, wọ́n make provision fún náà láti pé kọ́kọ́ exam títí ẹ̀. Ẹ̀ṣẹ̀ ń jìjàǹgbara lórí irọ́. Mo fẹ́ pe àwọn ìjọ míì tí wọ́n wà káàkiri tó wọ́n sọ pé àwọn ń jìjàǹgbara lórí òdodo, àwọn bíi Murik and co. Bàbá tí mo gbé òṣùká péléńgbé kan báyìí sórí báyìí tí ó gbèsè tí ó sọ lásọ sẹ́yìn àtijọ́ tàjírí àti ìra wọn lẹ́yìn rẹ̀, àwọn ni wọ́n wá tán bẹ̀rẹ̀ sí mọ bú kábíyèsí tán sọ̀wé ká sọ̀rọ̀ káàkiri pé kán lọ rí kọ́ mọ́sálásí, àwọn ṣetán láti fẹ́ fi ààfin Ògbómọ̀ṣọ́ kọ́ mọ́sálásí torí pé àwọn fẹ́ gba mọ́sálásí, àwọn fẹ́ ṣe kínní. Sójú ọgbà yín tì báyìí ní sí pé a whole professor in Islamic studies, a whole professor in Islamic studies ló ń lọ rí gba kọ́ńtrákìtì àti wá jẹ́rìí nílùú onílùú tí kò kàn án in the name of a Muslim bóun fẹ́ defend Islam nìyẹn, ní nǹkan tí ó mọ̀ wọ́n wá ń fún ní copy and paste nígbà tí Ọlọ́run mú àwọn ìbéèrè àti ìdáhùn tí wọ́n fún láti òun ó yàtọ̀ sí tó padà wá bá pàdé ní kóòtù. Ebọ́ Ọlọ́run ni àbọ́lọ́run kọ́ ni Ọlọ́run tí ò sí ń di àbòsí. Ojú ọgbà yìí tì ní bàbá Mudirul Markaz, mo ń call attention yín, ẹ dákun ẹ kọ ìwé on behalf of other Muslims, gbogbo àwọn so-called professors tí wọ́n ń da Ìsìláàmù lù yìí, ẹ kọ̀wé sí gbogbo bí tó bá pé kán withdraw rẹ̀. Ibi wọ́n máa ń withdraw certificate àwọn doctors, wọ́n máa ń withdraw certificate àwọn lawyers tí wọ́n bá ti fọ́ǹbù tó ọmọ tó ṣe sáwọn ilé iṣẹ́ mùsùlùmí tí léyìí ò dojú tí kò dojú tìyàn pé ó lọ rè study professor on Islamic studies kò tí ì kọ ìwé kan rí. Ìlọrin s'Ògbómọ̀ṣọ́ kò mọ̀ tán Ògbómọ̀ṣọ́, kò mọ̀ bá ṣe ń ṣe ní Ògbómọ̀ṣọ́, ó sì lọ rè gba contract torí kò lè sọ pé ṣe owó kọ́ lòun wá ṣe. Ọ̀rọ̀ Islam kọ́ lélẹ̀ kọ́ ó ṣe ẹ mọ̀ wùlẹ̀ kúrò tán lára jẹ. Ọ̀rọ̀ Islam kọ́ lélẹ̀ sọ fẹ́ sọ pé òun ní Islam lórí ju àwa táwa l'Ògbómọ̀ṣọ́ lọ ni, àbí ó fẹ́ sọ pé òun ní Islam lára ju Dr. Sharafuddin lọ ni. Bàbá tẹ̀ láwọn ẹlòmíì tán fi àbòsí farapamọ́ tẹ́lẹ̀ kí ni kò sí nǹkan mìíràn tó ká mọ́ sọ báyìí torí pé alábòsí ni wá, gbogbo wọn lọ́wọ́ sì fìyà rẹ̀ jẹ torí pé ìlú ń gbóná ẹ̀wọ̀n plant kí ní ìṣẹ́bi tó ìgbèdì ṣe ìbéèrè náà bí léèrè ní ìsìn gbogbo ẹ̀yin tẹ́ ìṣẹ́nu yàntò kálẹ̀ káàkiri kábíyèsí fẹ́ yọ Yunusa ní kẹfìrí kan lọ́ fẹ́ yọ Yunusa. Máa padà find out pé Jímọ̀ tó níyì ní ìsìn náà ní útúbà tí ó ṣe ìṣe ló tún ti ń mọ́ àwọn tó ń tún lọ rèé bọ́gà rẹ̀ bẹ̀bẹ̀ tó ń tún lọ rèé báwọn Aláàjì Mọ̀nsúrù nǹkan kan tí ń tún lọ rèé bá bẹ̀bẹ̀ ó tún ti ń wọ̀n wọ́n lé pé ní sọ tún ti ń bú wọn pé àwọn kẹfìrí kan tó yẹ pé wọ́n mọ̀ ọ́n sùn tí wọn ò nù dí
àwọn náà ṣetán láti fẹ́ yọ òun ní wọ́n fẹ́ yọ ṣé àwọn tó ń pè yẹn lórúkọ àwọn ẹlẹ́sìn kejì tó ní wọ́n sun ònùdí ọ̀hún ṣé wọn ò sínú àwọn tó má Alhaji Monsuru lọ sọ́dọ̀ kábíyèsí láti lọ rí bẹ̀bẹ̀ àbí lọ́dọ̀ ẹni tó tún ẹ̀sẹ̀ tó ń lọ rí bẹ̀bẹ̀ fún nísìn tọ́jú àwọn àgbààgbà Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé àwọn náà kìrìsìtẹ́nì ni wọ́n lọ́dọ̀ tiẹ̀ ní ìsìn torí pé ó ti rí ibi tí ọ̀rọ̀ ń lọ ní ìsìn wọ́n ti wá di àwọn asumọ́nùdí tó fẹ́ yọ òun kúrò ṣé léyìí ò dojú tìyàn láti pé irú àwọn eléyìí ni wọ́n ń pè láṣíwájú ẹ̀sìn ṣùgbọ́n bá ní wọ́n ń ṣe nǹkan tó shake mi lórí pé wọ́n fẹ́ lè sọ pé àmọ́ ìyìn lè regret of being a Muslim no I am a Muslim by conviction and kìíní kan ni pé humanity Islam kọ́ wa ní humanity ó dẹ̀ ní ká respect ẹ̀sìn everybody ká respect ara wa Islam fàyè rẹ̀ ní pé ká respect ara wa kódà ó tún kì wá nílọ̀ wípé ẹ má ṣe bú Ọlọ́run àwọn ẹlẹ́sìn mi o tó wípé tán bá fẹ́ fún yín lésì ara yín lè mọ́ gbà o kó wọ́n bá dá ẹ pọnyán nílẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní ìsìn ìní àwọn kan fọ́tò rẹ̀ máa fi ok fọ́tò rẹ̀ nìyí mo rò pé ẹ ti rí fọ́tò yẹn chọ́ọ̀chì níbẹ̀ yẹn o òjò rọ̀ ó ti gbé páànù mọ́sálásí ó ti dé gbogbo ẹ̀ kálẹ̀ káàkiri tí kò síbi tí wọ́n fẹ́ ti ní mọ́ àwọn tó ní chọ́ọ̀chì wọ́n wá fún wọn nínú chọ́ọ̀chì pé kán lò láti fi kírun jímọ̀ ṣé lẹ́yìn ò tó láti gbé àwọn tó wáyé ìjókòó àlàáfíà fọ́tò lẹ́ẹ̀rí yẹn ò lọ́ba ní kò fírèmù ẹ̀ o torí ẹ tí mo sọ gbogbo iná rẹ ti ń pè mí lẹ́gbẹ̀ẹ́ kan 3-in-1 ni o lọ́ba níka 3-in-1 ni ẹlẹ́bọ ní àmì tí ń ṣe nínú rẹ̀ tọ́ba yẹ yóò tó tẹ̀lé àwọn kìrìsìtẹ́nì díẹ̀ wàhálà tiẹ̀ nìyẹn it's not of my business reality ò ní pé ká mọ́ sọ̀hún sínú mọ́sálásí sínú church kan ni wọ́n ti kírun àbí sànẹ́bí ò pé káwọn sàbẹ̀ lọ rí kírun tí wọn ò lo inú church láti fi sin lọ́hùn nígbà tí wọ́n fi lé wọn nílùú wọn tẹ́wọ̀n ilé ìwájà alákatakítí mo sọ ọ̀rọ̀ kan lórí fídíò mi tó kọjá tí ẹ bá mi fi ọgbọ́n àti làákàyè fi tẹ̀lé mo ní ẹ wo àwọn tí wọ́n ṣekú pa kábíyèsí Ìjẹ̀rin àwọn tó pọ̀ nínú wọn mùsùlùmí ni wọ́n ẹ wá wo èyí tán ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àwọn tó pọ̀ nínú tó wà nílẹ̀ ní ìsìnkú àti ìrí kìrìsìtẹ́nì kan tẹ́lẹ̀ tọ́ka sí pé lágbájá wà lẹ́yìn wa lórí nǹkan tá à ń ṣe yìí ẹ̀yin lẹ́ ń fi ojú ọ̀sán lẹ́ fi ń bú gbogbo àwọn èèyàn kálẹ̀ káàkiri lẹ́ ń fòru wọlé kálẹ̀ káàkiri láti lórí ìmọ̀ bẹ̀bẹ̀ kálẹ̀ káàkiri mo fẹ́ kẹ́ wo kíní méjèèjì yìí. Screenshot ti Alhaji Monsuru Ejide tó pè mí nìyẹn tí kọ́kọ́ pè mí lẹ́ẹ̀mejì mi ò gbé ó pè mí lẹ́lẹ́kẹta mi ò gbé wọ́n sọ pé kọ́tẹ́bí wọ́n wájú ọkọ̀ àlàáfíà ṣé mi ni màá fẹ́ kẹ́ fi ẹnu orí burúkú yìí kẹ́ fi bà tèmi àti ti ọjọ́ ọ̀la àwọn ọmọ títì mi jẹ́ ẹ rí pé lọ́nà o nígbà tí Alhaji Monsuru gbé fóònù tó pè tí nẹ́tíwọ́ọ̀kì bá kọ́ọ̀tì lásìkò ìgbà náà alọ́ba níkà báwo tí nẹ́tíwọ́ọ̀kì bá kọ́ọ̀tì ẹni tó dún wájú Alhaji Monsuru tí kọ́ọ̀lù mi bá wọlé tó wá pé èmi pẹ̀lú lọ́ba níkà là ń sọ̀rọ̀ lọ́wọ́ ní ìsìn tó bá ti kú níbẹ̀ yẹn ǹjẹ́ ọlọ́mọ sọ nínú ìgboro ní ìsìn ni pé Alhaji Monsuru pẹ̀lú lọ́ba níkà ti sọ̀rọ̀ kódà wọ́n ti sọ pé kò sí nǹkan kan mọ́ wọ́n ti parí ọ̀rọ̀ kódà talẹ́talẹ́ òní ni wọ́n fún ní nǹkan tó lóun fẹ́ gbà lórí burúkú mọ́ ṣàǹfààní lọ́pọ̀lọpọ̀ nínú yín ìntẹ́wì nìyẹn èyí tẹ́mi pẹ̀lú Alhaji Monsuru jọ sọ tó yẹ pé mo rìkọ́ọ̀dẹ̀ tí mo sẹ́ndì ẹ̀ sáwọn míì lábẹ́nu ṣé báwọn ọmọ ṣẹyìn náà lẹ kọ́kọ́ ti pé kán ti yàkàyàkà mi tán ti bú mi wọ́n ti yẹ̀yẹ́ mi torí fóònù ní fi ń ṣe tí ń ṣe èèlò ní fóònù tí n fi torí rẹ̀ mọ́ fi bẹ Alhaji Monsuru pé mò ń bẹ èyí tí bàtà Alhaji Monsuru tẹ̀ fi pè mí lẹ́jọ́ 1 billion gan mi ò bẹ́ 1 billion tètè yín ò bá gbọ́ rí ẹ̀yin olórí burúkú yìí náà sì wà ń bẹ nígbà tó fi pè mí lẹ́jọ́ 1 billion ẹnìkan nínú yín Ògbómọ̀ṣọ́ láti ṣe ẹnìkan nínú yín ó tẹ̀lé mi lọ sí kóòtù rí tá a bá pàdé ní kóòtù ó ń ṣe déédéé ìgbà tí àwọn ẹjọ́ tó wà ní kóòtù àwọn ẹjọ́ wípé àwọn ìmáàmù ò ní jẹ àwọn ìmáàmù ó jẹ ilékun ò ní jẹ ní tí ń ṣe déédéé ìgbà náà ni kì í ṣe pé bóyá wọ́n kanlẹ̀ pé òní ní kéèsì lọ́ba níka o à ń lọ rárá
níbi tẹ́ ò dáa dé gbogbo nǹkan pátápátá lẹ ti fi ṣe ọrọ̀ ajé pé lẹ́ẹ̀tì máa jẹ ṣé bẹ́ẹ̀ níṣẹ́ ṣe ń dà yín láàmú tó báyìí lẹ́yìn àáfàá yìí ṣé bẹ́ẹ̀ níṣẹ́ àníwọ̀n ò pé kẹ́ ẹ kéwú kẹ́ ẹ mọ́ ṣiṣẹ́ ẹ mú àyà Kùránì tó sọ fún yín pé wọ́n ní kẹ́ ẹ lọ rèé kéwú kẹ́ ẹ mọ́ ṣiṣẹ́ ẹ mú jáde fún wa kárí tó fi wá jẹ́ pé àfi kẹ́ ẹ mọ́ dúró kí nǹkan mọ́ bàjẹ́ ibi ìbàjẹ́ lẹ ti fẹ́ mọ́ jẹ ẹ ò bẹ̀rù Ọlọ́run ni ẹ ò ronú àtúbọ̀tán ni so reason tí mi ò fi gbé fọ́kọ́ Alhaji Monsuru mọ́ nìyẹn torí tẹ́mi Alhaji Monsuru bá jọ sọ̀rọ̀ kí n tó release tí wọ́n fẹ́ release in tí màá padà máa fetí gbọ́ fídíò 10 kò ní lè tún ṣe and kí Alhaji Monsuru fẹ́ torí rẹ̀ pè mí fún ní ìsìn láti pín fẹ́ bá mi sọ I took my time to listen to him for some calls he made. When they advise, do like this, do like this, do like this, do like this. I took by the online. I took chat. Lórí tí ń ṣẹlẹ̀ pẹ̀lú Professor Sharafuddin. I would like a video that you know Sharafuddin you. I go for peace. I took the chat dáadáa. Àtúndọ̀ chat lórí ìyàwó lórí ọ̀rẹ́ mi tó jáde láyé lẹ́yìn ọ̀rẹ́ yìí ara mi ò gbé ọkùnrin yìí ó láníyàn dáadáa láti pé kó wọn ṣe dáadáa ṣé bá ṣe máa bá yí lọ ní kò ní dáa mo torí rẹ̀ mo jókòó lóru mo fẹ́ ṣàdúà ni mo dìde ara mi ò lè jókòó ṣàdúà yẹn mọ́ mo ṣe voice note 7 Alhaji Monsuru ìṣẹ́jú 10 ni mo ṣe mo wá padà combine gbogbo nígbà tí mo send gbogbo méjèèjì Alhaji Monsuru nígbà tí ó fi di nǹkan bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tí mo send kíní Alhaji Monsuru ní ìdájí nígbà tí ó fi dọwọ́ ọ̀rọ̀lẹ́ mo ti gbọ́ káàkiri pé mi ti send voice note Alhaji Monsuru mo ti ń bẹ̀bẹ̀ pé mo fẹ́ kan fún mi lówó mo fẹ́ kan ṣe kíní and negotiate lọ this has to force me ọ̀dọ̀ mi kó ti kọ́kọ́ jáde this torí pé láti inú Central Mosque Ògbómọ̀ṣọ́ náà ti gbọ́ this now has to force me láti pé àwọn ilé òní mo lè confide sí ẹgbọ̀rọ̀ tí mo sọ fún Alhaji Monsuru ẹgbọ̀rọ̀ tí mo sọ sí Alhaji Monsuru ẹgbà ní nígbà tí wọ́n tún gbà wọ́n tún lọ rèé sí gbà wọ́n tún lọ rèé sí má dá lọ́wọ́ tán ní nǹkan tí ń sọ fún àwọn ọmọ nǹkan tó ń sọ ẹ má dá lọ́wọ́ yín ajé tí torí fóònù lọ́ fẹ́ gba fóònù lọ́sì tó fẹ́ gbowó ni because wọn ò gbàdúrà kó tán ọ̀dọ̀ Alhaji Monsuru lọ́pọ̀lọpọ̀ ní wọn náà ti ń rí náà ti ń jẹ náà ti ń ṣe nǹkan tó wù wọ́n so they still go against me wá rò pé I will not get annoyed but the people I feel the most trusted I don't even have any of them beside me again the few ones I'm seeing now nga mo tún sọ pé wọ́n lọ́hùn wọ́n jẹ́ kí n já sínú kòtò wọn ni so that is why Alhaji Monsuru fi pé torí pé gbogbo ẹ̀yin tẹ́ máa make comment tẹ́ máa sọ fún mi pé kí ló yẹ ebe bá sì gbọ́ who are you wọ́n sá lọ sọ́dọ̀ kábíyèsí àbábọ̀ tọ̀dọ̀ kábíyèsí náà kí la tó padà fetí gbọ́ wọn sọ pé àwọn lọ́rọ̀ bẹ̀bẹ̀ mọ́ ni omi nínú àwọn ọmọ wọn kọ lẹ́tà wípé àwọn dúpẹ́ lọ́wọ́ wọn pé Alhaji Monsuru ló seek fún peace ẹ̀rí tó ti kó peace lọ ká kábíyèsí mọ́lẹ́nu kábíyèsí tó pé kò fẹ́ peace wọ́n gbàgbé ẹni tí ń sun tí ò nùdí tí ò tábà wọ́n gbàgbé pé ẹni tí ń sun tí ò tábà náà ló kó wọn lọ wọn ò jáde láti fẹ̀mí ìmoore hàn fún ẹni tó kó wọn dání lọ tó fi lọ rí bá wọn bẹ̀bẹ̀ lọ́dọ̀ kábíyèsí láti pé kẹfì ríbi jókòó sọ̀rọ̀ pẹ̀lú kábíyèsí. Are these the type of people you want me to mingle with? I cannot mingle with Alhaji Monsuru. Wallahi, I cannot mingle with him. Wallahi, gbogbo ẹnu mo fi sọ. We can meet anywhere kakira abẹ́ party nǹkan kan ṣẹlẹ̀ ọ̀n lọ sóde even tí òde tí Alhaji Monsuru bá fẹ́ lọ sílẹ̀ wallahi mi ò ní lọ. Naked truth rẹ gbọ́dọ̀ sọ fún yìí òde o tó bá fẹ́ dé pé Alhaji Monsuru ọba wà níbi èmi ò ní lọ ìjókòó lè pè mí Alhaji Monsuru pọ̀ mọ́ ni àti his likes àtàwọn èèyàn bíi tiẹ̀ reason is that irọ́ tó wà lára wọn ó pọ̀ débi pé irọ́ yẹn sì bò òǹkọ̀ wá sápẹ̀rẹ̀ òótọ́ kankan lẹ́nu wọn kankan
Why will you be pleading? Ẹ wọ́n sáré kálẹ̀ káàkiri ní ìsìnkú ẹlẹ́ẹ̀fẹ́jọ́ mọ́ gẹ́gẹ́ bọ́n ti ṣe ń wí. Èmi fi ń béèrè pé kílẹ̀ ń bẹ̀bẹ̀ káàkiri fún. Ẹ wá dúró nǹkan tí mo ti ṣe tó ti béèrè pé ẹ̀bẹ̀ kílẹ̀ ń bẹ̀ fún. A ò réyàn fún yàn lé sí i. Àfi àwọn ọmọ àbí ìpàgbẹ́ tí wọ́n wá sí ibi clinical comment olórí burúkú adájálẹ̀ adésì ilẹ̀ ṣé ìyún lè sí ọ̀rọ̀. Àbáwọn aṣíwájú wọn míì tí wọ́n ṣe pé ká lè bá wọn níbi dágbé ti ṣẹ́jú ọ̀rọ̀ tí wọ́n wá máa pè mí pé kí wọ́n bá tún gbókọ̀ mí ní prógámù rẹ o máa fọlọ́pàá gbé ẹ. Ṣéyún lè sí ọ̀rọ̀ ṣéyún làtúnṣe. Ẹ̀yìn ìgbà tó ń sọ fúnrú èmi yìí pé wọ́n fọlọ́pàá gbé mi, ẹ̀yìn yẹn náà tó ń lọ rèé bá kábíyèsí láàfin báwọn lọ fún peace meeting. Ọ̀kan tó ní Yunusa tó ti sọ jáde ní ìsìn tí ń wọ́n ìpè nínú mọ́sálásí. Ẹ wàá sọ wípé kò dárúkọ sẹ́mi náà ṣé mo bú yàrá yàrá ni àwọn mo bú baba ńlá baba àbí mo sọ ọ̀rọ̀ tó lè affect ẹ̀sìn láti pé kájọ wà lódìdí òun gan náà tí mò ń wí náà lẹ́tọ́ fi ń bú mi ní ìsìn pé 3-1 ní mí àti ẹ̀mí tí ń ṣe aláwo oníṣẹ́ àbí kíní kan. You can just imagine àìsàn ọ̀rọ̀ wa within the Muslims, most especially tèyí tí mo mọ̀ ní ilẹ̀ Yorùbá. It's a big eyesore. Ẹ wá wo tí ń ṣẹlẹ̀ kóòtù tẹ̀tọ̀ wọn tí wọ́n lọ so-called PhD in view iná ń bi léèrè ọ̀rọ̀ ló ń gbọ̀n lóhùn bí SS3 student tí ò rọrọ̀ sọ tó lóun lè fi Kùránì búra tí ò dẹ̀ ní ẹ̀rí pé òun lè fi Kùránì búra àti ẹ̀rí pé kò fẹ́ sọ ilé ìtẹ̀ ìgbé Kùránì báyà náà lọ́fà tó fi kúkú fẹ́ kan sòótọ́ ọ̀rọ̀ tó gbogbo nǹkan fẹ́ bí léèdè mi sọ pé òun ọmọ wọn kó sì máa ní tòótọ́ kò fi parọ́. Bẹ́ẹ̀ ẹni tó rán wọn níṣẹ́ yẹn àwa mọ̀ ọ́n ẹni tí wọ́n fún ní kọ́ńtrákì pé kọ́lọ̀ rèé bá wọn wá ẹni tí wọ́n bá wọn dúró ní kóòtù àwa mọ̀ ọ́n ẹni tí ń fọwọ́ ara wọn da ìlú rú lábẹ́nú tó yẹ pé nígbà tí kábíyèsí fi sọ pé kọ́lọ̀ rèé ti mọ́sálásí ẹ lọ́ọ́ rèé suspend mọ́sálásí ẹ kí Yunusa lọlé kó padà wá tó bá ti yẹn rèé ní kánmọ́ bọ̀ wá tó yẹ pé òun ní ń sọ fún wọn nígbà náà pé kàn lọ já mọ́sálásí tó wá fẹ́ mọ ṣó ipò òun fẹ́ ṣe aṣíwájú fún wa nílùú Ògbómọ̀ṣọ́ ó fẹ́ ṣaṣíwájú fún wa ní stéètì pé òun náà tẹ̀ fẹ́ gbàpò tí ìbò òun náà fẹ́ lọ fún gọ́fúnà my foot àwa náà tẹ̀ ti mọ̀ pé Jimix ti ń ṣe náà ní pé torí pé kàn lè bá fún appointment here and there that he is a so-called lawyer òun ní lọ rí báwọn arrange pé ẹ ká pé professor of Islamic studies tẹ bá dọ̀hún tẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ ò ní sọ tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ fún wọn ẹ wàá mọ̀ sọ pé islamically sọ ẹ kírun nǹkan báyọ̀ ṣẹlẹ̀ àbí kọ́ ẹ kírun nǹkan báyọ̀ ṣẹlẹ̀ ẹ wàá mú tradition ibẹ̀ yẹn wà lórí ìdúnú sẹ́gbẹ̀ẹ́ kan ẹni sọ̀rọ̀ tó jẹ́ tradition níbi tí mo gbé ti wíìkì pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn èmi personally mo ti bi àwọn onímọ̀ nílẹ̀ Haúsá wọ́n ti fẹ́ẹ̀ lé ní 5 ìní fẹ́ kí n jẹ̀bi ọ̀rọ̀ tí mo ń fà yìí ẹ dákun nílùú kan ṣé wọ́n lè fi ìmáàmù jẹ lórúkọ ìdílé àwọn kan tí mo ti jáde tán sọ̀rọ̀ wípé wọ́n èmi sọ pé ká má fi ìmáàmù jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ méjì kí n sọ fún yín I just want to clear I want to make myself clear kò sí gbé sára gbogbo ẹni tẹ́ni kí n mọ́ sọ̀rọ̀ ẹ̀dá pẹ̀ forí jì mí lórí ilé I just have to say it and to make things very very easier for myself àti lè ta pé káwọn èèyàn náà kan lè bá a mọ̀ I never for one day thought about that nígbà tí ìmáàmù tó ń fi kú nígbà tó fẹ́ mọ̀ sọ èmi ni mo kọ lẹ́tà wípé ẹ má jẹ́ ká lọ ní pọ́blẹ́mù torí pé èmi ti kírun lẹ́yìn bàbá Àṣàfà dáadáa old age ó bá wọn débi pé àwọn event kan ṣẹlẹ̀ ní mọ́sálásí Ìdí bí ẹ̀ẹ̀mejì síra wọn tá a bá fẹ́ ṣe ní ìṣẹ́jú káwà very careful ká má lọ rí mú ẹni tó yẹ pé age ó ti máa tell lára ẹ jẹ́ ká ṣe selection ẹ jẹ́ ká ṣe screening. I wrote my letter on the 2nd and yes on the 2nd of November I think yes on the 2nd of November 2021 Yunusa Otidi mo lọ rí fún àwọn appropriate body nígbà náà tó yẹ pé àwọn lọ́ọ̀yà tó yẹ pé wọ́n lead nípa selection nígbà náà tó ń ṣe kí n tán ṣe screening mo lọ fún wọn pé why not kẹjẹ ká lọ rí wá àwọn tó ní ìmọ̀ 100 nílùú Ògbómọ̀ṣọ́ ta ló fẹ́ rántí Yunusa gbogbo eléyìí nínú àwọn 100 ẹ̀ screening 50 dànù after 50 ẹ̀ screening 25 after 25 ẹ̀ screening 15
tó bá yẹ screen 5 tó bá yẹ screen 3 kó àkú méjì kẹwàá wòye tó bá tún gbé gbòrókè láàrin àwọn méjì yẹn, even if it's going to take us the next 1 year. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti kick against the suggestion mi. Immediately ìní ẹ̀gbọ́n Alhaji Monsuru being the person chairing the sitting ló ti kick against me. No, suggestion. I made suggestion. I am not writing a petition against it. No. There's a petition ni mo ń kọ wípé this is what must be. Kí wọ́n ní mo fẹ́ wá defend. I am making suggestion. So after that, bẹ́ẹ̀ ni wọ́n ní ìdílé náà fi ń ṣe. I now wrote again on the 4th, just 48 hours within the period of my first letter. Ni mo tún ti kọ́ mí lọ sọ́dọ̀ wọn. Mo sọ wọn pé àwọn sọ fún mi pé kí ṣe pé mo ní dandan o. Do èmi ò mọ system kan fi yan àwọn ìmáàmù nígbà náà. I said it pé èmi ò mọ̀, mi ò dẹ̀ mọ̀ ní tòótọ́. Kí mi ló sòótọ́ fún yín bí gẹ́gẹ́ bí ti professor. Mi ò mọ̀. But torí pé ọ̀rọ̀ yìí ló jẹ́ kí n tún mọ more history and more light. Mo tún fi make more research lórí bó lọ̀rọ̀ ìmáàmù ṣe jẹ́ l'Ógbómọ̀ṣọ́. It make me make a lot of research. Ra àwọn ìwé mi ka àwọn ìwé yìí gba eléyìí kankan tó yẹ máwọn ẹlòmíì tán ṣèwé lórí Islam l'Ógbómọ̀ṣọ́. Wọ́n tún dé wọn ò tún lè jáde sọ ọ̀rọ̀ mọ́. Which means pé ìwé tẹ́ ṣe fake. Àwọn tẹ́ ṣèwé fún náà tún ti ń complain lórí yín nígbà náà nígbà ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ ṣe mẹ́ tó wrong. I'm not going to through that. I have to buy it. Kódà ọwọ́ Kasim Jimoh Kola tọ̀dọ̀ rẹ̀ lọ́tà fún mi. Tí mo rà lọ́wọ́ ẹ̀ láti pé I must know what I'm really doing. I don't want to do anything wrongly. Kasim Jimoh Kola òun ló ta ti tọ̀dọ̀ rẹ̀ fún mi ẹbí léèrè. Tó kọ́kọ́ sọ fún pé ó fẹ́ rà lọ́dọ̀ ẹnìkan ní but at the end of the day nígbà tí mo wọnú ìwé ẹ̀ mo rí pé ọwọ́ ti wà lára rẹ̀ ó hàn lórí pé mo tún fi àwọn èèyàn ni wọ́n ti ń lò wé yìí. Tọ̀dọ̀ rẹ̀ ló padà tà fún mi. I paid for it. Bẹ́ẹ̀ àwọn náà sì gbé Yunusa wá. Wọ́n ti gbà tí a wà nínú problem nígbà náà. I bought this book from him so that I will not go wrong. Mo tún make research lórí ìmáàmù wo lálákọ̀ọ́kọ́, èwo lẹ́lẹ́kejì, ẹlẹ́kẹta, ẹlẹ́kẹrin, ẹlẹ́karùn, ọba wo ni máa padà mo ti ṣe sórí fídíò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí kìíní yóò ti elaborate tó báyìí. So a lot of people don't know it because other channels on ẹlòmíì ni mo ti lọ rí ṣe. I will bring it back again and do it right here on my own channel. Kẹ́ tó fi rí àwọn tó ti ń jẹ́bọ̀ kó tó dórí ìmáàmù Yunus Toliat. Kẹ́ wo àwọn oníṣẹ̀ṣe mélòó ló ti fi ìmáàmù jẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ tí a ò ní problem. Kristẹni mélòó ló ti fi ìmáàmù jẹ l'Ógbómọ̀ṣọ́ tí a ò ní problem. Ó sì wá jẹ́ pé mùsùlùmí tí wọ́n fi ìmáàmù jẹ náà la fi ní problem ó gẹ́ the same people torí pé àwọn náà nígbò ṣe ìmáàmù the same family àwọn Alhaji Monsuru ni wọ́n lẹ ọba àgbà náà lóko. Tí ọ̀rọ̀ ìmáàmù míì náà sì tún dé tó tún fi ń dènà di ìmáàmù ọba eléyìí tó fi ń parọ́ ọmọ kó fẹ́ yọ. From that same family, I will still bring that one. Lọ́kọ̀ kẹ́kẹ́ máa wò kẹ́ẹ̀fì tẹ̀mítẹ̀mí àìtara kẹ́ẹ̀fì tẹ̀lé kẹ́ẹ̀gbọ́. Mo ti ṣe the 10 good reasons tó fi ń fa conflict lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Nígbà náà mo ṣe ní aláìmọ̀kan kíkà ṣe ká anyhow in my own little findings, but I still got more things tí mo láti gbé jáde láti rí láti pé kí wọ́n mọ̀. Lẹ́nu ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe kíní ẹni wọ́n tó á rí pé irú pòfẹ́sọ̀ tẹ́ rí yẹn irú wọn lọ́pọ̀ nínú àwọn ìdá Adélógbòmọ̀ṣọ́ náà tán láwọn kéwú. Àwọn gan fúnra ara wọn ò lè ṣe right up kankan lórí development of Islam. Kán lọ sórí lórí múmbàrí kán lọ rí ṣe wáàsí fún wọn wáàsí ọgbọ̀n ṣẹ́jú tán máa ṣe tán àyíwá náà kán gbowó kán ṣe fíṣẹ́ bí láì kán sọ̀kalẹ̀ ní tí wọ́n mọ̀ nìyẹn. Ẹ ti kírun tán bàbá ìmáàmù ẹgbà zaka bàbá ìmáàmù ẹgbẹ́lẹ́ ìní wọ́n ń bá kiri wọn ò rí kankan láti fi lè defend ẹ̀sìn wọn gan fúnra rẹ̀. I am saying it gbogbo ẹ̀tẹ́ gbé síwájú tẹ́ ní gbé síwájú pé tẹ́ ṣe nu aṣíwájú ẹ̀sìn nìyí. I am challenging you all pé eléwo mo fẹ́ kẹ́nìkan ní gbogbo yín pátápátá kó mo write up ẹ̀yọ̀ kan wá lórí ìrìn àjò yìí. Ìpè nǹkan tó ń rí ni research tó ń ṣe ni ibi tó bọ́ sí ni none kò sí kankan lọ́dọ̀ yín. Èyí tèmi wá tó wá ń jáde tó ń wá lọ rí make research lé lórí tó ń wá gbé jáde káwọn èèyàn máa rí torí pé kò favour yín ẹni rọ́ ni mò ń pa.
ẹ debunk ẹ jáde kẹ́ sọ pé ibi tí mo gbé ti parọ́ ni ẹ ò tún rí yẹn náà ṣe. ẹ wá dé wọn ẹsẹ̀ tí wọ́n ń parọ́ pé ibi lọ́ba níkà náà lọ dá wàhálà lẹ̀ lọ́ba níkà ti sọ wípé n tó ṣẹlẹ̀ ní pé òun ọ̀fẹ́ kán máa fi àwọn ìdílé kán máa fi jẹ ìmáàmù mọ́. What are you really saying? Baba Abdulsalam kọ́ lọ́ba kọ́ bá mi lọ́rẹ̀ mi. Ari Abdulsalam, former Attorney General of Oyo State and the former Deputy Governor of Oyo State. Àwọn náà gbé ìlú lọ, wọ́n gbé Islamic body lọ sí court lórí wípé kí wọ́n máa fi àwọn ìdílé jẹ ìmáàmù mọ́. Èmi bẹ́ẹ̀ nínú ẹni tó bá wọn sọ̀rọ̀ directly or indirectly even online tí mo bá wọn sọ̀rọ̀ wípé you want to hit the polity. Ọ̀rọ̀ yìí táwọn Alhaji Monsuru ń ṣe lọ́wọ́ yìí wọ́n kọ lẹ́yìn ìtọ̀dọ̀ tí yín ni wọ́n fi bẹ̀rẹ̀ sí máa praise against ìlú Ògbómọ̀ṣọ́ o. Báwo ni wọ́n ṣe ń bá bọ̀ láti 1818 tó fi di sin tó pé 2024-25 yìí la fẹ́ mọ̀ sọ pé that's 22-23-24 yìí la fẹ́ mọ̀ sọ pé bí àwọn ọmọ ṣe mọ́ tá bá fẹ́ ṣe reform kìí ṣe pé nígbà tí kìíní yìí ń gbóná. He reason with me. He now withdraw the case from court. Wọ́n bẹ láyé bí wọ́n léèrè àwọn tó máa sọ pé mo ń fight fún pé mo fẹ́ káwọn ìdílé ọmọ jẹ́ ni. That's where you lose it out. But ọ̀rọ̀ tí kan ọ̀rọ̀ títí yín gan yóò padà kàn for sure. So what am I really saying here is that we were on same page lórí kíní ẹ and he reason with me pé táwọn bá ní káwọn ọmọ lọ kóòtù líle káwọn ọmọ lọ kóòtù àwọn tí ń lọ already. So it is going to hit the polity. He now called me. Look, Emale Adini, what do you think we can do to bring solution to this land? Àti bẹ̀rẹ̀ sí jọ rub minds. Àti jọ rub minds. I talked to him, he listened to me to withdraw the case from the court. Tẹ́ bá sọ pé báyìí minimum sọ pé kíní from my first letter I was just suggesting. My second letter I am advising. The first one I was suggesting. The second letter I was advising pé tẹ́ bá fẹ́ ṣe dá o. Torí pé tí ẹ ò bá ṣe dá all eyes is on us. Mo ní ìwé yẹn lọ́wọ́ ẹni tó bá need it privately mo lè send rẹ̀ sí kó kà kódà máa tún fún kọjá èyí tí ń fẹ́ instead of 2 pages or 4 pages of kìíní máa tún fún tí wọ́n pé yóò rí nǹkan bí 24 pages of ọ̀rọ̀ lórí rẹ̀ nínú ìwé tí ó fi mọ àwọn nǹkan tí mo ti ṣe síwájú tí àwọn kìíní yìí fi àti owó àtagbára àti ipò àti ọlá àwọn tí wọ́n tán fi ń bò mọ́lẹ̀ pé kíní ìkọ́mọ́ gbèrí tán fi ń challenge mi tó fi ń di pé àgbè wa ṣe kíní àṣírí ẹjẹ́ kọ́ dákẹ́ ẹjẹ́ kó ṣe kíní ẹjẹ́ kó ṣe kíní tán bá kálẹ̀ káàkiri. So what am I really saying here? Mo dúró tí òdodo ni mi ò sì gbẹ́sẹ̀ mi kúrò níbẹ̀. Nobody sent me doing it. So tẹ bá ń tẹ ẹlẹ́bi ni kò sẹ́ni tí o kì í ṣe ẹlẹ́bi nínú wa. When you are an agitator you are born to face such a thing. It's not a new thing. It's not a barrier. No. Kì í ṣe taboo. No, kò sí bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi ò ní fún mi. It's never a taboo. That's why I'm talking about all these multi-billionaires, millionaires within them. Àtàwọn bọ̀ ibo gbogbo wọn gang up on ìlú. And I still repeat, it's only me that remains talking. Any other one adúró tòdodo ask them ata àdúrà àtàmáníkan jókòó ṣàdúrà sí wọ́n lè jókòó ṣàdúrà lórí platform wa a ní àwọn àfáà tó pé iṣẹ́ àfààní láwọn ṣe mo fẹ́ tó 300 àwa mẹ́wàá tì tájọ jókòó tájọ mọ̀ ṣàdúrà lórí ọ̀rọ̀ lórí mẹ́wàá àwa tì voluntarily tààrà wa àwọn táàrí ti pàlà fi rí méje wọ́n sì ń jẹ́ orúkọ àfáà ìpè ẹ̀jẹ̀ ká ṣàdúrà lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìgbà tó yẹ pé mi Zubairu Muhammed Taofik ni mò ń pè wọ́n fi fàdúrà ṣé ò ti lè lówó nínú òun ní dá mi lóhùn lórí pé ká ṣàdúrà lórí nǹkan tó wà nílẹ̀ èyí tó lówó nú wọ́n jókòó pẹ̀lú mi tí mo struggle tí mo wá owó jáde wọ́n jókòó pẹ̀lú mi àṣẹ èyí tó bá lówó nú wọ́n jókòó pẹ̀lú mi àwọn èyí tá a ti ẹjọ́ ṣe tẹnujọ́ mẹ́ta yìí Ọlọ́run bá yóò wọlá bó ṣe ń jẹ́ òun àrídùnnú ẹnì kọ̀ọ̀kan nínú gbogbo yìí Ọlọ́run bá kò ní ìbàjẹ́. These are one of the most loyalists we have ever met. Láàárín nǹkan bí oṣù méjì bí kéèsì ti ṣe bẹ̀rẹ̀ ni mo ti pè wọ́n pé ẹdú ẹ má jẹ́ kí kíní ọmọ lọ báyìí o àwọn kíní ọmọ náwó ẹ jẹ́ káwọn náà ká máa ná Ọlọ́run ẹ jẹ́ ká máa náwó ẹ jẹ́ káwọn náà ká máa ná Ọlọ́run
àwájọ jókòó pẹ̀lú àwọn àna ọlọ́run láì fún ẹnìkan kan wọn ní 1 naira. Instead àwọn náà tún yọ tàpó wọn pé a fẹ́ ṣe sàrà yìí, ẹ jẹ́ ká ṣe sàrà yìí. A ò ṣẹ́ bọ̀ gbogbo iná lẹ́mọ̀ pé tí ẹ bá ṣàdúrà kó sì kún kó fi sàrà kó fi tì ní. Nínú àwọn táwọn ṣàdúrà yìí náà oní 10,000 oní 5,000 oní 3,000 oní 4,000 gbogbo tó bá yẹ ká fi ṣe sàrà nínú rẹ̀. But àwọn ìtàn tí ń bá bọ̀ up to now, as I'm telling you, we are about 516 or so ní Justice Forum. Ẹ ò lè kanlẹ̀kùn kẹrí 50 nínú àwọn àfáà kan jókòó ní ìsìnkú wọn fẹ́ ṣàdúrà. Ṣùgbọ́n níjọ́ tó wọ́n fẹ́ ṣàdúrà ní gbogbo ìlú tán pé ààrẹ mùsùlùmí Báṣọ̀run aṣojú kìnìkan àwọn tí gbogbo wọn tán wá kọ́ gbádà àwọn tán kó kìnì tán ṣe kí tán lọ rí gbowó lọ́wọ́ gbogbo wọn tán fẹ́ pa màálù gbogbo wọn náà pé gbogbo òdú ló pé síbẹ̀ torí pé wọ́n sọ di carnival. Ẹnu ò ní pa mí yóò là mí nítorí nǹkan tí mo rí ni tí mo sì mọ̀ ní ẹ pé kán jáde kán jiyàn rẹ̀ ní nǹkan tí mo sọ yìí. Nígbà kan fẹ́ ṣàdúrà lójú gbangba kí gbogbo ayé ọmọ báwọn ṣàdúrà, is that all it takes? Tí wọ́n pa màálù mo sì dúpẹ́ fọ́lọ́run, Ọlọ́run jẹ́ kémi ọmọ ìjókòó ẹ̀sìn bẹ́ẹ̀. Ó wà lẹ́kọ̀ọ́ mo ń fetí gbọ́ ni àwọn ẹni ẹlẹ́ni fi ilé àtọ̀nà wọn àti nǹkan kan wọ́n tó fowó ẹran nǹkan kan owó màálù wọ́n tó fi ránṣẹ́ sí wọn, àwọn tó fi ìkólẹ̀ sí gbogbo wọn tó jọ lọ rí bá wọn, wọ́n tó fún wọn lówó tó tún pín láàrin ara wọn. Ẹ wá pè wọ́n ní ìsìn pé kílẹ̀ ń ṣe lórí ìdàgbàsókè ìlú, wọn ò lè lọ rí jókòó àfi tó bá jẹ́ pé inú ògbè ti jókòó inú ògbè ti rí sitting allowance lórí ọ̀rọ̀ ìlú o, lórí ọ̀rọ̀ ìlú. Kò sí voluntary vanguard kẹ́kọ̀ọ́ ò sí ń bẹ̀ pé voluntarily mo fẹ́ ṣe kí ni torí pé a fẹ́ ní ìlọsíwájú lórí ọ̀rọ̀ ìlú. Even gbogbo tẹnutẹnu taratara ni mo fi ń sọ. Ààrẹ mùsùlùmí Báṣọ̀run mùsùlùmí aṣojú mùsùlùmí Waska, àwọn mẹ́rin yẹn tẹ́ rí yẹn they go to any length láti support whosoever that they can even support lórí ìrìn àjò yìí so that you don't fall. Wọ́n fẹ́ ṣàdúrà ní wálé ẹgbà, wọ́n fẹ́ ṣe mòlídìí ni wọ́n pè wọ́n, wọ́n fẹ́ ṣe kíní ni wọ́n pè wọ́n, wọ́n fẹ́ ṣe léyìn wọ́n pè wọ́n. Town planning a motivator, àwọn náà motivate wọn, àwọn wọ̀nyí fẹ́ ṣe kíní wọ́n fẹ́ ṣe kíní wọ́n yẹ kẹ́jẹ́ ká ṣe o, kọ́ yẹ ká dákẹ́ o, àwọn ni wọ́n ṣe. Voluntarily èlì báwọn yòókù tán báwọn ṣe jálàbí tán kó kálẹ̀ káàkiri, àfi kán mọ sáré mú sí mọ gbọmọ tó bọgìnì, àfi kán mọ sáré pé kápá yóò sì mọ àwọn lónípò lọ́lọ́lá kálẹ̀ káàkiri. Ìlú sì wà on fire. Ní fire extinguisher tán lè fi pa iná tí ń lọ àìdá nínú ọ̀rọ̀ àbí nínú àdúrà, gbogbo ẹ̀ náà mọ fẹ́ kó mọ já sí owó. Ìjọ wa lẹ́sìn ti fẹ́ fìdí múlẹ̀ ntí Yunusa fi ń rí wọn gbò wọ́n lẹ́ẹ̀dì sí nìyí. Gbogbo àwọn tó sì wà lẹ́gbàá sì sọ pé yes àwọn náà mọ̀ pọ̀ mọ́ àwọn ní ṣùgbọ́n ẹ̀gbá méjì ò kí ń jara wọn níyàn. Wàláì tàláì ní tí wọ́n wí ní ọ̀pọ̀lọpọ̀ nínú ọjà wà pé ọmọ àlọ́mọ wa ní ìsìláàlì ìjáníyàn náà ẹ̀gbá méjì ìjara wọn níyàn. Ìmùlẹ̀ kálukú ló níbi tó múlẹ̀ sí. Àwọn tí Ògùn state ibi àwọn ẹ̀gbá ibi tí wọ́n múlẹ̀ sí nìyẹn. Wá ìmùlẹ̀ wọn ni pé bó o bá pààyàn orí nígbà tó fi gún lọ́bẹ̀ tó bá fi ń dù táwọn èèyàn bá dé tán bá ní tó bá gún lọ́bẹ̀ pé èmi kọ́ ni mo dù o, wọ́n wà bílẹ̀ èdè ń gbọ́ nǹkan ló dù. Ẹ̀gbá méjì kan wọ́n ìjara wọn níyàn. Àwàdà kọ́ ni o, reality ni. Ìmùlẹ̀ tó nípọn ní ìlọ̀rọ̀ Yunusa fi dìwò yìí. Ìlọ̀rọ̀ Yunusa ló fi dìwò yìí. So àwọn tán ń kó lọ sí court tí wọ́n lọ tí wọ́n ń bọ̀ lórí ọ̀rọ̀ ìlú ilẹ̀ rí yìí o, ilẹ̀ gbọ́ yìí o, bọ́n ṣe ń bá yìí lọ́nu. But kí ló mú tí ń fi rí bẹ́ẹ̀? Àyè ò tí gbà wá nísìn máa padà tún kà jáde ní nǹkan tí ẹrú Ọlọ́run bá kan kọ tó sọ nípa kí ló fà tọrọ ìlú Ògbómọ̀ṣọ́ fídíò yìí táàfi tí rí nǹkan ṣe lé lórí. Ẹ ó padà mọ̀ ń bọ̀ mọ̀ nídìí èyí mọ̀ kàfẹ́ kẹ lọ rí mọ̀ pé wọ́n ń fi owó ṣe gbogbo nǹkan tó ń ṣe kálẹ̀ káàkiri ni. Wọ́n ń fagbára ṣe gbogbo nǹkan tó ń ṣe kálẹ̀ káàkiri ni.
wọ́n fi ògbójú àti gbogbo wọ́n fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe káàkiri ni wọ́n fi kóníláyà jẹ fi ṣe nǹkan tó ń bí mi ń orí mi kó láyà jẹ ni mi ò nùnùnùnù ẹ ò tó bẹ́ẹ̀ ẹ ò tó bẹ́ẹ̀ ẹ ò nùnùnùnù ẹ ò tó bẹ́ẹ̀ ẹ gbọ́n nǹkan tí mo sọ fún yín ni 40 years over almost 40 years ago ni wọ́n ti ń pè mí ní Jundullah ni wọ́n ti ń pè mí ní Jundullah tí mi gan kọ̀ọ̀kan mọ̀ túmọ̀ rẹ̀ so kí lẹ́yìn wá fẹ́ ṣe الرجال الغيبي náà ti ń pè mí ẹgbẹ́ pípín gúgù gan lè bá yín tú ẹ̀yin tẹ́tẹ́ ìṣe mùsùlùmí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbọ́ ní tí mo ń pè yìí rijalul ghaibi Jundullah ẹ lọ rí táìpù ẹ̀ kẹ́ béèrè lọ́wọ́ gúgù kó fún yín lésì rẹ̀ kẹ́ bọ́ nǹkan tó fún yín kẹwọ explanation to her, and this is what I was being called 40 years ago. So ní tọrọ tó kó mọ̀ sófin yà mí lẹ́nu ẹni tó bá wù kó tẹ̀lé mi lórí pé ká jọ sódodo lórí kọ́rọ̀ yìí kó lọ sódodo ẹni tó bá sì wù kó ṣe tó fẹ́ ṣe pọ̀ kíní kan tí mo mọ̀ ní pé tí ẹ bá fi ìṣẹ́jú kan tẹ́ bá fi ṣetán láti fi tẹ̀lé Yunusa mi ò sọ tẹ́lẹ̀ omi o tẹ́ bá fi ìṣẹ́jú kan tẹ́ bá fi ṣetán láti fi tẹ̀lé Yunusa lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo nǹkan yóò ti mọ̀ bàjẹ́ èpè kọ́ àṣẹ tọ́lọ́run ti àpẹẹrẹ àṣẹ tọ́lọ́run ti fi mọ̀ mí ni gbogbo ẹni tó bá wà nílùú Ògbómọ̀ṣọ́ àbí tí máa fọ́lù mi ó mọ̀ pé nǹkan tí mo ti sọ nìyẹn so wá ń ṣe àbí kò ṣe èpè kọ́ ni o àpẹẹrẹ tọ́lọ́run ti fi hàn mí pẹ̀lú Yunusa ni tí máa ń lọ báyìí tó bá ṣèṣe fara kọ báyìí lẹ́gbẹ̀ẹ́ tó wá torí tó fẹ́ sọ̀pọ̀tì nǹkan rẹ ti bẹ̀rẹ̀ sí bàjẹ́ òní ojútùú rẹ̀ ìfẹ́ go too deep ni o kẹ́ lórí gbogbo nǹkan tí tọ́rọ̀ rẹ̀ tó ti fi ṣàkóbá fọ́pọ̀lọpọ̀ including some politicians tí wọ́n lérò pé Yunusa àwọn ra àwọn followers náà tó lóun fẹ́ wá fún yín nísìn iná ló jókòó sínú mọ́sálásí nísìn tó ti ń mú àwọn èèyàn lépè torí ti rí ibi tí kéèsì òun ti ń lọ pé òun lè survive ẹ̀ kò sọ́gbọ́n tẹ̀lé dá Yunusa ò lè survive ẹ̀ Yunusa must go that's one he must capital must go and he's gone already officially lọ́kàn dẹ̀ ọkọ̀ ọlọ́run kún wa wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh.